Africa Content TV. Gbogbo kalẹ̀ ẹ ṣé mo dúpẹ́ mo kí Sego mo kí Yọjà o mo kí gbogbo àwọn ṣíàmánú wa o látòrí bàbá wa àti ìyá wa mo kí yín o. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tèmi ò pọ̀ àwọn ọlọ́jà àwà dìgbìdìgbì ní gbogbo ìgbà ní gbogbo àsìkò yìí tó ṣẹlẹ̀ lọ ó ní pàtàkó ń bẹ̀ ṣùgbọ́n ànírírú ẹ̀ mọ́ ìlú Èkó ní máa jẹ o àwọn òfẹ́ níra nì kò dẹ̀ ní ṣe é ṣe torá bí amọ̀ ni wá àti ẹ̀fẹ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àdẹ̀nírí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ torí bàbá wa ó ń ṣe wájú ó ń ṣe yìí kí la tún fẹ́ kó ṣe gbogbo àwọn tó ti ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan tá a tún rí ìyá àríwú ẹ̀ tẹ́lẹ̀ bọ̀tà dúpẹ́ fọlọ́run a ti ṣọdún kan wọ́n dẹ̀ máa ṣọdún mẹ́jọ pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú ìfọkànbalẹ̀ àárínà àárínlò ó gbé dédé nípa wa ìyà ò ní jẹ gbogbo wa gómìnà wa ó ń ṣe gudugudu méje ó dẹ̀ ti fi gbogbo ẹ̀ láwọn ṣíàmánú wa lọ́wọ́ kí la tún fẹ́ ẹ jẹ́ ká ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù kọ́ta rò pé òní tó ó máa tó máa ṣẹ́kù fún wa a máa jàjẹ́ yó ní agbára Ọlọ́run ní ọlá wàláwùlà wàlákùwàtà nílà bìlà ìbílẹ̀ àti. Let me quickly call on the representative of the Iyaloja General of Lagos, the person of Alhaja Raliat Adebayo, Ìṣẹ́jú Kòkúrẹ́. Oyama. Ìwé ọ̀fẹ́ fáwọn ọmọ. Ìkan tó bá bàjẹ́ látọdún tó ti pẹ́, báwo lè tún ṣe tọ́lẹ̀ ẹ̀kọ́ náà?
Now I'd like to call on the executive chairman of EURO VI, the person of Honorable Princess Rashidat Adu for Bofuma. A round of applause for her, please. Princess Rashidat Adu.
Kábíyèsí, the Ọba of Lagos, Ọba Rilwan Oṣuọlálé Akiolu Kábíyèsí, who is ably represented here by the White Countries of Lagos, ably led by my father, the High Chief Abdulateef Aderibigbe Ajose. Kábíyèsí Ọba Abdulfatai Oyeyinka Ojora, the Kábíyèsí of Ijora and Apapa Igomu. Kábíyèsí Ọba Olu of Iwa and Apapa Kingdom. Because of the time, I would like to stand on the already established protocol as being beautifully enumerated by the previous speakers. Today is a day that is very special in Lagos State. It's also very special too in Nigeria. Àwọn tí wọ́n ti sọ̀rọ̀ síwájú, they spoken my mind, but mi ò lè wá ń bí kí n máa sọ one or two things. Nítorí ẹ̀ ni wọ́n ṣe gbé gbogbo fún mi kí èmi náà kí n contribute. Mo fẹ́ tàgì ìpàdé yìí ní ìkìlọ̀ 2024. And that is why we are here, ìkìlọ̀ 2024. And also, never again in Lagos. Never again in Lagos. Gbogbo tó ti ṣẹlẹ̀ síwájú àwọn bàbá ti sọ̀rọ̀, wọ́n lè túbọ̀ máa sọ̀rọ̀. But I'm going to leave this for you to take home. Never again in Lagos. Thank you very much. Thank you. I call on the Vice PCMC representative, please. 1 minute. PCLC, service to the nation. Baba Nisa, PCU, Baba wa Adupelo, the Commissioner of Inspectorate, the management team of Nigerian Police Lagos State Command, we welcome you. Segu, you are welcome. Members of peace pèyí láti wá pé a ò fẹ́ wàhálà ní ìpínlẹ̀ Èkó. Alága wa láti Àbújá, Ambassador Ibrahim Ọláníyan, ó ti pàṣẹ kí gbogbo ọmọ ẹgbẹ́ ní police station kọ̀ọ̀kan kó jáde láti wàásù àlàáfíà. A ò fẹ́ kí rògbòdìyàn kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. A fẹ́ kí àwọn màmá wa àti àwọn bàbá wa kó fojú sunkún ọmọ, nítorí pé àwọn ọmọ wa náà ló máa ń lò. Ẹ jọ̀wọ́ arọ ẹ̀yin òbí, ẹ já padà sílé láti lọ sọ fún àwọn ọmọ wa pé ẹ má darapọ̀ mọ́ àwọn tó ń fẹ́ wàhálà ní ìpínlẹ̀ Èkó, nítorí pé ohun tí Ọlọ́run ti ṣe fún ìpínlẹ̀ Èkó, àwọn tó bá lọ́wọ́ fẹ́ bàjẹ́ ó máa mẹ́mu wọn lọ ní o. Ọlọ́run tí à ń ké pè kò ní jẹ́ kí wàhálà ti dàgbò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Àwa ọmọ ẹgbẹ́ PCMT a rọ̀ wá láti lọ lójúlé sójúlé àti láti lọ sádùúgbò sádùúgbò, torí gbogbo àdúgbò ní ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà ní àgọ́ ọlọ́pàá wà. So gbogbo àwọn ọlọ́pàá ṣọ̀rẹ́ ọlọ́pàá ṣiṣẹ́ àti rọ̀ wá láti ṣiṣẹ́ takuntakun láti rí pé ọjọ́ tó dá yìí láti ṣe dàdúgbò àbí láti dá wàhálà lẹ̀ kò ní ṣeé ṣe fún ọ. Ìpínlẹ̀ Èkó ò ní bàjẹ́, àtúbọ̀ ọ̀gá máa dára sí. Ní báyìí, mo ń kọjá lọ sí báyìí ní pápápá ìṣẹ́jú péréńgá. Dáàdì mi nọ́mbà 1, èèyàn mẹ́ta péré ni mo fẹ́. Nọ́mbà 1, nọ́mbà 2. Àwọn nọ́mbà 3, ní bínú sí mi ni ní bínú sí mi. Pápápá nọ́mbà 1, orúkọ yín ní ṣókí ẹ má wulẹ̀ kíárì tébù. Orúkọ yín ẹ̀ béèrè àbẹ̀sọ̀ tẹ̀fẹ̀sọ̀ ní ìṣẹ́jú péréte. Orúkọ mi ni Timothy Ọládélé Kọ́máwọlé. Gẹ́gẹ́ bí a ti kí àwọn bàbá wa, ìbéèrè mi mo fẹ́ béèrè lọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá. Ìgbà tí wọ́n á pa yín
kò fẹ́ ṣe protest lẹ́ni sọ pé ìwé òfin Nàìjíríà fàyè bá ǹjẹ́ ẹ ní àdéhùn pẹ̀lú mi pé tí protest ní bá yíwọ́ kí lẹ máa ṣe ìyẹn ní kó àwọn ọlọ́pàá kan dá wa lóhùn torí irú ètò ìṣẹ̀lẹ̀ yẹn ó lè díẹ̀ òyìnbó yẹn ló tẹ̀lé lójú gbogbo bọ́ọ̀sì tuntun tí wọ́n jó yẹn ó jẹ́ ìkan tó dùn nínú. ẹ̀kejì bàbá wa kọmíṣánná tí wọ́n ń sọ nípa àwọn CDA tí wọ́n ń fún wọn lówó bọ̀dùkọ́ ọ̀pọ̀lọpọ̀ òun nísàlẹ̀ àwọn executive náà ń pè láàrin ara wọn. Number two. On behalf of Lagos State, ẹ jẹ́ kí n sọ Yorùbá. Àwọn aláwọ̀ ẹni ká lọ lé ká lọ bá ara wa sọ̀rọ̀. Nítorí wípé àwọn ọmọ tó ń jáde yìí, àwọn ọmọ èmi àtẹ̀yìn ni wọ́n o. Gbogbo wọn tètè máa ń rí ọba ń jáde. It's easier said than done. Gbogbo wọn lọ máa ń bí condition. Ṣùgbọ́n wọ́n yẹn lọ́pọ̀ àwọn ọmọ yẹn. Ọmọ wa ni ẹni tẹ́tí popular ládùúgbò. Ẹ máa rán àwọn ọmọ yẹn. Ẹ jẹ́ ká dìde to our expectation. Ẹ jẹ́ ká dìde ká ṣe iṣẹ́ yìí. Kì í ṣe ká dé nígbà ìkẹ́kọ̀ọ́ wá ṣe báyé. Nítorí náà, ẹ jẹ́ ká dìde ká ṣiṣẹ́ yìí o. Wọ́n bá bàjẹ́, àìwọ́n ló bàjẹ́ fún o, kò ní bàjẹ́ o. Orúkọ mi ni Alájà Sísá Àtúbọ̀lábíyọ, ìyá ọjà Eréko, Martins Lagos Island. Ẹ ṣe mo kí gbogbo lé o. Abraham, ẹgbẹ́ ọlọ́jà. Gbogbo ọlámù níta fúrásì báyìí ní àárọ̀ yìí. Ọlọ́run ti jẹ́ kó ṣe ṣe fún wa. Torí pé ìlú Èkó náà bẹ́ẹ̀ mi sí, ìlú Èkó ni bàbá mi, ìlú Èkó ni ìyá mi, Èkó ìjọ yín bàjẹ́ tó fún wa. Àwọn Ọ̀yọ́ ìjà a ti dúró láti rí pé ìlú wa kò sí wàhálà ní gbogbo Èkó. Gbogbo òní Èkó tó tún bọ́sẹ̀gùn dé mẹ́ta ní gbogbo tí Lagos tẹ̀sí wà. Ọlọ́run á fún wa ṣe pẹ̀lú àdúrà àti ìmọ̀lọ́wọ́ Ọlọ́run á fún wa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ wa jẹ́ ìpẹ́ ẹ̀yìn ìyá Tábádélé ẹ̀ tún lè ṣe o. Ẹ fa ọmọ létí o. Ọmọ tó ń gbọ́dọ̀ wá ọmọ létí lágbára Ọlọ́run. Àti ìdádúrà wa kà ń bẹ. Ẹ̀jọ̀ nínú ìgbà ilé ní question kan péré. Question kankan tó wà. Ẹ̀lẹ́ question kan tó wà ní pé àwọn tó ń ṣe protest tí wọ́n bá tó bá gbàṣẹ kọ́ bá dàrú kí ni ọ̀gá ọlọ́pàá ní fún ọ gẹ́gẹ́ bí ìjìyà. Ọ̀rọ̀ ti CDA tí bàbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lé ní àwọn ẹgbẹ́ ẹni ẹ̀ṣẹ́ o.
Ìwọ́n tó fẹ́ sọ ni pé ẹ jọ mo sọ lẹ́ẹ̀kan pé constitution wa ó wà láwọn peaceful protest. Everybody bá jáde iṣẹ́ tí wá ní láti make sure pé a protect wọn. Iṣẹ́ tí wá ní láti make sure pé protest yẹn kò ní nǹkan míì. Iṣẹ́ tí wá ní láti make sure pé tó bá ti bẹ̀rẹ̀ à ń tẹ̀lé wọn níbẹ̀. À ń make sure pé àwọn kàfé àwọn ẹgbẹ́lẹ́ra ọ̀dọ́ ìlú. Àwọn tí a bá dẹ̀ ti rí àwọn tó ń protest ẹjọ́ ẹ fún ọ̀lẹ̀ fún ọ ẹ má attack wọn ẹ má bà wọn fẹ́yìn sí. Àwọn ọlọ́pàá máa wà lẹ́nu ìwé àwọn alámàlú àti máa ń dùn. A ní responsibility láti handle wọn láti make sure pé kò sí láti make sure pé ṣe protest láti damage any property láti make sure pé kò sẹ́ni kankan tó ṣe bóyá ìdáfẹ́ ṣẹlẹ̀ àwọn láti make sure pé ìdáfẹ́ ṣẹlẹ̀ láti make sure pé gbogbo ẹ̀ wọ́n wà peaceful ẹ̀ka máa fi wọ́n lọ ẹ̀ máa fi wọ́n padà. Ẹ̀yin aráàlú ẹ̀jọ̀ ẹ má bá wọn ní ìkọ̀fẹ́ ẹ má bá wọn ní ọ̀rọ̀ wọ́n bá jáde wọ́n máa tẹ̀lé wọn àjẹkọ́ńpọ̀ wọ́n máa kọ lẹ́tà sí wa àgbà lẹ́tà yẹn àdẹ̀bẹ̀rẹ̀ ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ ibi tó máa parí ẹ̀ sí ọlọ́pàá tá a máa fún ọgbọ́n á ju àwọn protesters kan lọ tó wọ́n nílé ṣe anything ẹ̀yin aráàlú ẹ fi wọ́n lẹ̀ torí ta bá ní pé ẹgbẹ́ lọ́mọ àtàkùn ó máa ní ìpínlẹ̀ òkú táàbì fẹ́ tó ṣẹlẹ̀ ní àfẹ́kẹ́ ẹnìbọ̀dì jà àti ẹ̀fẹ́ lórí tíágà rárá ẹnìbọ̀dì àfẹ́ ká tẹ̀lé wọn lọ́wọ́ fẹ́ wọn lọ fọwọ́ àti tẹ̀lé wọn padà àkó báyìí àwọn ọmọ tó bá fẹ́ ajá àkẹ́ àní àrà rẹ̀ tó àrọ̀wọ́rọ́wọ́ àrẹ̀tù padà ẹ̀yìn tó bá di pé ó fẹ́ di nǹkan tó máa dà lórí àní àlá rẹ̀ ó dẹ̀ mọ̀ pé hello mo dẹ̀ fi dáyé lójú pé kò ní sí wàhálà kò ní sí ìgbọ̀ngàn kò ní sí jà kò ní sí jà rárá kò ní sẹ́ni tó máa ṣe kò ní sí pé nìkan jà ẹnìkan fẹ́ nìkan lè létí ẹnìkan kò ní sí ìgbọ́n tó jọ bẹ́ẹ̀ àwọn náà dẹ̀ máa bìí ara wọn adé sọ fún ọ pé ibi ni ẹnì tí ibi lẹ́yìn lọ́wọ́ pé àfẹ́ gbogbo ọ̀rọ̀ ní violence tó ẹjọ́ ẹ̀yìn ẹ fi wọ́n lẹ̀ fún wa ẹ máa tàkù ẹ máa bá wọn jà àwa ni a ní responsibility to protect wọn which we are going to do adé ní sọ pé kò turn into any violence so gbogbo ní sọ yẹn o lè fi mo ṣe sọ lẹ́ẹ̀kan mo tún sọ fún mi protest yìí o kò ní sí wàhálà o ẹ máa lọ ṣiṣẹ́ yín ẹ máa ẹ lọ kájà yín ẹ lọ ṣe business ẹ lọ sí iṣẹ́ yín àwa máa jáde ṣe máa láti ní ṣòfin ó wà peaceful and it's going to be peaceful by the grace of God ẹ ṣe. Thank you very much. I think it's time for the vote of thanks. And for the vote of thanks, I will call you Honorable Dr. Muibi Alade Folayo for the vote of thanks. All protocol to be observed. Ẹjọ́ gbogbo kan ló ti bá wa sọ yẹn. Ọ̀gbọ́n náà pátápátá wọ́n ti sọ fún wa pé tó bá protest ká má àtàkì wọn o.
láti di tó ti bẹ̀rẹ̀ àwọn máa tẹ̀lé wọn dé èyí tó bá parí èsì àmọ́ tó bá palẹ̀ mọ́ protest tán àwọn kan tó wà ń pè wọ́n ní protester tó bá jáde ẹ sọ fún wọn pé àwa náà ti dúró dáadáa dé wọ́n o torí tẹ́yìn ọlọ́pàá bá ti pàdé àwọn kan tẹ̀tí stọ́ọ̀pù wọn tán àwọn kan tó lọ́ fẹ́ jalè wọ́n fẹ́ loot wọ́n fẹ́ já fóònù wọ́n fẹ́ já chop àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọn ìlú ti dúró dé àkókò yẹn and the point is no to protest on the high ground no to protest in Lagos state ẹni tó bá sọ̀pọ̀ ti wé no to protest in Lagos state ẹ̀jẹ̀ láti tó kàwé. Gbogbo ìlú ti sọ fún ẹgbẹ́ to protest and ní agbára náà ọ̀gá ọlọ́pàá ní gbígbá lónìí pé kò ní sí wàhálà kò ní sí protest. Aládé ó kájú ẹ̀ Aládé. Ẹni ọmọ ṣe òní kọ́ ìwọ́n rọ́ ẹ̀rọ ìpàdé ẹ̀wọ̀n rọ́ ọmọ ṣe ìwé bá ń sọ àní kọ́ máa rìn kọ́ ìwọ́n rọ́ ẹ̀rọ ìpèsè wọ́n rọ́ ọba ṣe kọjá nǹkan àbáwọlé ìlú tó rẹ́dì láti ṣe tí wọn náà lò ọlọ́ àkókò àwọn àṣẹ nígbà àdúgbò gbogbo àwọn tó wá sí àìlèdè lókùnrin lóbìnrin lọ́gbẹ́gbẹ́ lọ́mọdé lọ́gbàlagbà àdúgbò náà bàbá wa kábíyèsí èkó pẹ̀lú gbogbo kábíyèsí tó wọ́n pátá